TV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. a ò ní fojú wa rí ní tí ò dáa. tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí YouTube Damje TV ni ẹ kílíkì sórí ẹ lórí YouTube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ àwa kì í ṣe ṣá don't ever doubt it síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì Damje TV ó máa ń tẹ́kì gan ni múvì lẹ́fẹ́ wò ní tàbí fíìsìdì olórin ńláńlá bíi Life Olúayé K1 The Ultimate tó ẹ máa wọn múvì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú erelu ọmọ ọgbọ́n kákadíẹ̀ ká dákẹ́ ni lórí ìkànnì wa Damje TV bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. Damje TV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. akéde ta ló ń sọ pé ṣé mi nìkan ni. èjì àwọn sí láàárín òdúró lakọ. ọkọ̀ ọmọ tójú ọlá. ìyẹn Damje òmòṣó. àwọn bọ́ọ̀sì ọ̀hún ẹsẹ̀ òmòṣó. aláṣẹ western. aláṣẹ western. aláṣẹ western dẹ́m. ilé bàbá ẹlẹ́dùn yóò mọ̀ ṣe. èèyàn kúlé la bàgà ṣe ohun akéde tó ná. akéde ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ délé ẹ̀ bá ń kí kábíyèsí. ẹ̀ bá ń kíkú bàbá ẹ̀ bá sọ ojú wa. ẹni wo ni ẹ̀ kí wọn kúlé la bàgà ṣe ojú wa. ojú wọn sẹ́dá. ọ̀ọ́ kọ́lẹ̀ ní kúrẹ́. nígbà o wọ́n sẹ́dá kí ló sọ̀rọ̀ la ìgbàlá aṣọ ìgbàlẹ̀ wọ́n sẹ́ ọ̀dọ́gùn ní ìgbàlẹ̀ ọmọ ìgbàlẹ̀ ìgbà kan ló pé kòkó lé lọ́rin akéde gbogbo lẹ́yọ owó mẹ́kàn máa ń sàbúrò ní bàbá ìjà mẹ́kàn máa ń sàbúrò dákí níjọ́ ogun léwé ṣẹ́ orógún níjọ́ náà lé akéde orin náà bá so akéde kan ní ìwé ọ̀pọ̀ kúndúrà ó yẹ wòsàn ẹ wá wò fún ti bọ̀ so. olóyin yóò ládùn kan àlàun tó ní tó ní. olóyin yóò ládùn kan. ọkọ̀ kúrú wà òfin ti bàṣẹ aláṣẹ wọ́sádàn òṣè wàṣíù ẹ̀dá ẹ̀pọ̀n tó ké ọkọ̀ kúrú wà òfin ti bàṣẹ olóyin yóò ládùn gan àwọn tòun kó ní. òfin ti bàṣẹ aláṣẹ olóyin yóò ládùn gan àwọn tòun kó ní. ogun kalẹ̀ gbèrè gbèrè. Kakuri wasada. Dore. Lẹ́yìn lábẹ́ ńlẹ̀ dore kùsì. Ilé dada. Aláṣà bíìsì. Adémúmi ni Doreda. Ilé dada nìyẹn. Ilé pólísì ọ̀fíìsì àwòṣe. Àwòtá ọba linga. Aláṣọ adé. Ọ̀gá aláṣọ àbí. Èèyàn. Ilé bàbá bẹ̀. Àkọ́mọ́ ẹ̀yọ̀. Èèyàn yìí. Ó ṣe dáadáa. Ilé dáadáa polisi ọ̀hún ti sọ ẹ̀kọ́ wa ní. Ó jẹ́ wọn sílárì. Ó máa ṣe mú ká ilà yóò ká. Ó sílárì yóò mọ̀ ṣe. Gbọ́dọ̀ kiri ọ̀sìn pẹ́pẹ́pẹ́. Ó ṣe dáadáa.
ẹ̀gbọ́n wọn dáadáa orin Gani ní orin onítọ̀kíkà ní Universal ẹ̀gbọ́n wọn dáadáa máa náwó bá a sọ̀rọ̀ ilé police officer eyọ bá a sọ láàárọ̀ báyìí gbogbo bí a bá lọ ló ń bá wa lọ àwọn eléyìí wọ́n fẹ́ wọ́n dénúdénú oṣù kásíká mi tọ́jú dada ẹgbẹ́ ọmọ òrùfú ilá ẹgbọ́n ti la àtijọ́ ọmọ òrùfú ọmọ òṣù dáadáa ọ̀sìlárì kí ló rọ̀ sí pẹ́pẹ́pẹ́ olóòmọ káàrọ̀ sí ìlàrí pẹ́pẹ́pẹ́ ọlá bàbá rúlé wà nù. ilé bàbá rúlé wà nù ọjọ́ mọ́sí. dada ó náwó ọ̀sìlárì. ó náwó ọ̀sìlárì olóògbé òdìbí òkè olúmọ̀ ń bẹ̀ ẹ̀ gbà ó dúró rìbírìbí. aláṣà bíìsì gbogbo báàgì àìdéèlú ọmọ. kàkà gbogbo ẹ̀kúrò máa ṣe wọ́n tún ṣe orí mẹ́fẹ́ sọ̀sí o. òtítọ́ Mr. Mazo igi kan lè dágbó ṣe o. àmọ́ ibi ara bàbá fi di kalẹ̀ ṣàgbáyé rẹpẹtẹ. stability ìjáni ọ̀sìn ó ti gbà rẹ. stability ìjáni ọ̀sìn ó ti gbà rẹ pẹ́pẹ́. stability ìjáni ọ̀sìn ó ti gbà rẹ. ẹ ṣe ròṣe. ó ṣe dáadáa. ààrẹ ṣàlàyé ní. ẹgbọ́n ti la. ẹ ṣe dáadáa ṣe náà. ààrẹ gbọ́ngàn rẹ̀ ṣe dáadáa. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ pariwo olú ọmọ ọ̀sìlá olú ọmọ ọ̀sìlá rí o olú ọmọ ọ̀sìlá rí o. ẹ̀yà ètò ilé dáadáa. aláṣà àlélóyè ẹ̀fí dàgbà gbogbo báàgì èèyàn. state chairman of national progress Ọ̀yọ́ state chairman bàbá abẹ ó náwó ọ̀sìlá rí. ó náwó state chairman Ọ̀yọ́ state ọ̀sìlárì èèyàn dé gángan àwọn adé gángan ó mọ̀ ṣe sí ìlàrí lẹ́mú káìlà state chairman number 1 àlùbáríkà ṣe àmànú aláàbójú wa. spirit ọmọ wọ́ríọ̀ ọ̀sìlárì yọ̀ọ̀gá o. òun náà bá lọ gbà. ọ̀sìlárì yọ̀ọ̀gá o. àkókò sá ìbàdàn pẹ̀lú. bàbá tí ló gbójú ní ìwédè ọ̀sẹ̀ o. òun náà bá lọ́yọ̀ olúwa bá. bàbá ló gbójú sí àjò ọ̀ṣọ́ o. àkọ́mọ́ ẹ̀yọ̀. bàbá bẹ̀ ó náwó sí láàrin ọ̀ṣọ́ o. ọmọ àbíjà ìbàdàn. ilé dada police officer wọ́n náwó sí láàrin ọ̀ṣọ́ o. wọ́n náwó alága lọ́yọ́ state of national progress state chairman. àkọ́mọ́ ẹ̀yọ̀. inú mi dùn ní ìbàdàn. àléfà ọ̀sìlárì àléfà náwó ọ̀gá wa ọ̀sìlárì ọlọ́ta ni ìwé kò yẹ mọ̀ ṣe ìlú péjú tó jẹ́ sùrájù. bẹ́ẹ̀ onímọ̀lù lówó lè alẹ́ lé ní Ṣàgámù mọ̀ ń ṣe o. ọ̀rìbúrẹ́ ẹ̀fọ́ èèyàn rẹ̀ ábẹ́. àléfà àwọn tẹ̀mí ọlọ́jẹ́ nílé àléfà o. àwọn ọmọ sí láàrin ìlóṣó ọlọ́ta náà lè bá wọn ṣe o. alẹ́ olówó kò lóṣó alẹ́ olónúrú bí lè mọ̀ ṣe o. òyìnbó onímọ̀lù tó dídí Ìṣàgámù ló wà lélẹ̀ oṣù ẹ̀mí ọlọ́jẹ́ nílé o.
bá ń tọ́jú àlefa àgóso àlefa o. Oṣù súra jù lókè ìlú gbójú súra jù àwọn ọmọ sí ìlàrí mọ̀ ọmọdé ilé bàbá abẹ́jọ́jọ́ ẹsẹ̀ bá ń sọ ó náwó sí ìlàrí àlọ́jọ́jọ́ alẹ́ olórí ní Ṣàgámù alábí olórí òòlù olórí ní Ṣàgámù ilé gbẹdẹgún tó jẹ́ Yakubu ọ̀ṣọ́ ilé gbẹdẹgún ó jẹ́ kébí ẹlẹ́ran ọ̀ṣọ́ ó jẹ́ kébí ẹlẹ́ran ọ̀ṣọ́ alówólé ní Ṣàgámù àwòtàrò champion olú ọmọ nírú ìdílé ni màá náwó àkẹ́sì alóòlé olú ọmọ nírú ìdílé oṣù alóòlé àwọn takosì àwọn ti táyé kọ́rẹ́nsì àwọn tó èjì rẹ nígbà ọ̀rọ̀ rẹ̀ sẹ̀ ọmọ ọ̀ṣọ́ ọmọ mi olú ọmọ lóòlé ọmọ náà ó bá a sùn aláàfin kúnlẹ́kúnlẹ́. Olùgbọ́tàrí yẹn kò lè ṣọkọ àgùntàn rárá o àgùntàn ló kú ó sọ pé màmá òbí dúpọ̀ àtọ àwọn ènìyàn. olú ọmọ nínú ojú mi ló ṣe. àwọn ètò lórí àmọ́ mi ló ṣe. àwọn aláàbí nùrù lóòlé ní Ṣàgámù ìyàwó tó lú ọmọ lóòlé. àwòlù bá ń tọ́jú Ìṣọ̀lá tókè ní àkókò lẹ́yìn àwòlù yọmọmọ́là ọmọmọ́là tó ti di Yorùbá ọmọ Haúsá tó ti di Yorùbá àwòlù bá ń tọ́jú èèyàn Ìṣọ̀lá tókè èèmọ̀ mi ní àlàáfíà ó bá àzùmá Ìṣọ̀lá tókè. Aláwọ̀ lélele. Olú ọmọ ọjọ́ lélele. Àwọn olórí Amadu. Ilé Amadu. Olórí Amadu. Aléwélé olú ọmọ. Aléwélé títí méjì. Ìkànnì ní Ṣàgámù. Ìkànnì olú ọmọ. Olú ọmọ gbogbo tí bẹ̀rù. Aléwélé ní ìyókò. Òyìnbó ní màálù. Lọ́jọ́ alówólé ní Ṣàgámù, èèyàn làbí ó sọ. Ilẹ̀ àwọn olùwé aláàbò ní ìwé sẹ̀rẹ̀ bá sọ. Ọmọ gàbí ìṣòyàn ńlá, àdànà kú sáyé. Alówólé ní màálù, gbogbo ìpẹ́rù. Alówólé ní màálù, gbogbo Ṣàgámù. Ìkànnì olú ọmọ. Ìkànnì ní màálù máa ṣe ní Ṣàgámù. Alówólé mi ní ìlú ìlú mọ̀ṣọ́ àwọn tẹ̀lé ọmọ ní ìlú ní ìlú mọ̀ṣọ́ máa wọ. ilẹ̀ àwọn olùwòmí aláàbò ní ìwé sẹ̀rẹ̀ bá ṣe. àwọn olù bá ń tọ́jú ìtókè ní àgbègbè àti ìtókè. ilẹ̀ àwọn olùwòṣọ́ gbẹdẹgún Yakubu àyẹ̀mọ́ tí wọ́n mọ́ ní lọ́kọ̀lẹ́ tí wọ́n gbẹdẹ. àwọn olùsọ̀gbọ̀n wọn nínú ìdí ọ̀yà ọ̀tọ̀ ṣàwùkọ̀. ọlọ́mọ púpọ̀ gbogbo sí à bàbá àbẹ̀ gbogbo sí à èèyàn adé gbọ́ngàn. àwọn tẹ̀lé ọmọ ní màálùú gbogbo ti pẹ́rú. èèyàn ló lẹ́nu Ṣàgámù ló ní màálùú. ó jẹ́ gbẹ̀dẹ̀gún ilé
lè yọ kúrú mi pẹ̀dẹ̀ o. Pẹ̀dẹ̀ èmi lànà bí àná àtọ́jẹ́ ti ń bọ́ lọ́lọ́. Ọmọ sì àpọ̀gbọ̀ pẹ̀dẹ̀ o. Lagos stop, wọ́n lè tó kí o. Óyà, ó ti ṣọ́. Onípàtó dọ́là bọ̀. Ẹ̀ṣọ́ yìí ká, ó dà bẹ́ẹ̀. Àdékọ̀ bí ọmọ yẹn níjà, ó ní skó. Orí yunifásitì, àrò mẹ́ta, ó ti ṣọ́. Ẹ̀fàláyọ̀. Oṣù Ọbásanjọ́. Ọbásanjọ́ náà ni ó lè ọmọ Tọ̀sílárì. Ọmọ Gàbís. Ọmọ Tọ̀sílárì oṣù. Aṣọ àbúrò gbogbo Ọ̀yọ́ state. Ẹ̀rọ bí ó ẹ̀sẹ̀ mi Ọbásanjọ́ mi yìí o. Àkọ̀wé ẹ̀yọ̀. Ó ṣe ọ̀tara Inú mi dùn. ọ̀tara ṣáìdì ìyọmọ mi. Tọ́jú ẹ̀ṣọ́ yìí kò ń sẹ̀yìn o. Tọ́jú abẹ́sí ti mi aláṣọ. Ààbò. Ọlọ́ta. Òtẹ́lẹ̀ ọ̀dà rẹ̀ tọrọ ìṣe ojú ọdún. Ẹ tọ́jú yín ká ẹ̀ṣọ́ àwọn yìí ń nu ìyá gbogbo. Ojú Ọbásanjọ́ ọmọ sí àárín ìyọ̀gá. Ó tó gbẹdẹrẹ sáà gbẹdẹ yakuru. Èmi làyà bí ọmọ àtọ́jọ́ ti mọ́ lọ́rọ́. Ọmọ sí àgbọ̀dọ̀ fàṣọ. Ìjọba ìjọba, ó ti ṣọ́. Ìjọba dé sáyé. Gbẹdẹ. Ọlọ́mọ púpọ̀. Àìlè àṣù ìdàkejì. Tànìbà fọ́ tẹ́fù. Olùwà tànìbà fọ́ tẹ́fù. Tó kọjá jóná. Àìlè àgbẹ̀fẹ́mú. Ó ṣe gbẹdẹ. Olúwa àìlè àgbẹ̀fẹ́mú. Lọ́kọ̀ọ́jà jí òòtọ́. Ó tó gbẹdẹ kú. Ó ṣe 6 million ọmọ gbẹdẹ. Ọgọ́ Gàníyà. Ó tó gbẹdẹ kú. Ọgọ́ Gàníyà kàólà àmọ́ṣọ́. Ó tó 6 million ọmọ Tọ̀sílárì. Adégọ́gọ́. Ó dàbẹ̀. Àjànàkú sáyé. Àjọ Ó ṣe yan ló bá lè dé. ó lérí, ó ti ṣọ́. Ó ṣe yan ló bá lè dé. Ọmọ Tọ̀sílárì. Olówó Ọ̀sìlárì lòun ná. Olówó Ọ̀sìlárì lòun ná. Ìyẹn ló bá lè dé o. Àgbàṣe Káúsára. Ó ṣe Ọbásanjọ́. Ọbásanjọ́ gbogbo ti wo. Èèyàn Alábí ó bá àásùnmọ̀. Ó máa ṣe gbẹ́ẹ́dẹ́. Ó yá sá tẹ̀ẹ̀dẹ́. Gbẹ́dẹ̀. Ìyẹn ló bá lè dé. Àwọn sábà. Ọbásanjọ́ mọ́tò sí láàrin o. Ètò Ọbásanjọ́. Ó ṣe ìyẹn lọ́ba lè dé. Ìyẹn lọ́ba lè dé. Ó ṣe Ọbásanjọ́. Ọmọ Tọ̀sílárì ni Ọbásanjọ́ ó mọ̀ ọ́ ṣe o. Àlàájì ẹ̀ṣọ́ olóṣù ẹgbẹ́ iná jó ní. Àwọn ti wo. Àwọn ti wo. Ọbásanjọ́ ni wọ́n gba àlàfo. Gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀
jẹ́jẹ́. Bọ́lá star. Olú ọmọ tó gate. Àjànàkú sáyì. Ọmọ òdu ọmọ. Alábẹ́lẹ́. Ọba sọ̀tọ̀ kí ló dé? Àjẹjọ́ta. Olú ọmọ tó gate. Àwọn tó tún bá alájà. Olú ọmọ tó gate ní àwọn bá àzúmá. Àwọn tó tún bá. Ó ṣe pẹ́ẹ́dógún. Ilé máa ṣe ní àwọn ọ̀bá kan. Olú ọmọ tó gate. Ẹ̀gbọ́n ta ìmásíkò gbogbo ìṣára. Ẹ̀gbọ́n ìmásíkò tó tẹ́ lóko ìmọ̀ràn. Ìyá ọ̀lọ́fún okun. Ẹ̀ṣọ́ yìí ká ènìyàn. Ẹ jọ̀ọ́ Honorable Owólabí Kwara State bàbá bẹ̀mú bọ̀ kátìkì ẹ̀. Abẹ́lẹ́lẹ́ kájọ́ olólo. Ọmọ Abidjan. Ayéṣòro wá sí ọmọ olólo. Ilé bàbá bẹ̀. Bá a tọ́jú Ọbásanjọ́ àwọn ọmọ tẹ̀sí láríire òṣè múrí fóònù múrí ìwé káfọ́ àwọn bá a sọ. Honorable Owólabí àwọn ti lọ́rin. Ògùn pàtọ́pẹ́ olólo. Honorable Owólabí. Honorable Owólabí. Àwọn yìí sì fún ọmọ ṣe. Honorable tiwa nìyí. Honorable ìlú tiwa lẹ́yìn. Honorable ẹ̀ṣọ́ gbogbo àgbì. Yàtí àbórí ìyàwó ọmọ yàn. Àjọ lójú òye. Ẹ̀rọ aláyọ̀ wọn lè ràn.
àgbàṣọ tó jẹ́ mẹ́mọ́ náà ìwọ̀n òṣèlú òdúró. ó ṣe kẹ́mi ọmọ lè rọ̀ tó ń jó náà wà só fáká. ọmọ lè kẹ́mi sọ́jà ó mọ̀ ṣó dájú ṣàwọn ṣàwọn ṣó ṣàmì alábàárọ̀ ṣó ṣàmì alábàárọ̀ àwọn bàrẹ́sì ọ̀pọ̀lọpọ̀ túbà ilé ọmọ olùmọ̀ ṣòfò dúró. Kẹ́mi ọmọ lè bọ́lọ́hún bá sọ fáwọn tó mọ orí ẹ̀dá kankan. Oyè sami alam. Kẹ́mi ọmọ lè ojú wọn lọ. Ó ṣe Kẹ́mi special ọmọ lè o. Bá ń tọ́jú kíkẹ́kíkẹ́. Àríkẹ́ màmá ọmọ tuntun bá a ṣe ẹsẹ̀ jí wá o. Ayáwó àyè ló ṣe. Èèyàn kókó sàárín àwọn ṣe kàn o. Ó ṣe kíkẹ́kíkẹ́. Ó ṣe Ìdòwú alágbórẹ́sì. Ìdòwú alágbórẹ́sì ó ṣe ọ̀gán. Ṣé ẹ̀gbọ́n ti kún lórí? Ó ní tí n bá ti kírun kí n máa pọ̀ gáwa MC. MC kò sí ìlú ẹni gọ́ọ̀mẹ̀ntì power. Kúnlé lóhùn òṣọ́tẹ̀. Ó ní ẹni gọ́ọ̀mẹ̀ntì power nítorí gbọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Ó ní nọ́mbà 1 MC Wusili NURTW Lagos State. Ó láyé pé Wusili ọmọ òṣogbo lóhùn. Ìdòwú Ìdòwú ọ̀làgbọ́ ẹ̀sìn o. Ẹ̀tọ́jú kíkẹ́ Àríkẹ́ Kẹ́mi spẹ́jà. Mọ́dá tagun mi. Mọ́dá tagun mi. Eyẹ sọ́mi aláàbà àwọn bàrẹ̀ sí. Ilé ọ́kìtì mi kíkẹ́ ló mọ́ mọ́ ṣe. Ẹ bá tọ́jú ìdòwú o. Àìdí iná omi ìmọ̀ dá Samuel oṣù. Àwọn eléyìí ó lóyà sí mi gan. Ó kàn já pé ó ti pẹ́ tí mo ti rí. Ó ti pẹ́ tí n ti rí. Ọba bá sì tì, ọba ló tún bí, ọba bàbá dùn, èèyàn mú rí ìbò. Ó ti pẹ́ tí mo ti rí Ìdòwú. Èèyàn la bí bára sí ma. Àìdí iná omi. Ẹ bá ń tọ́jú Rọ́mọkẹ́. Ó ṣe Rọ́mọkẹ́ àrò òwòsàn. Ẹ bá ń tọ́jú Kíkẹ́. Àríkẹ́ ṣe òyìnbó lépe. Ó jẹ́ Kíkẹ́ mímọ́ Rọ́mọkẹ́. Kẹ́mi ọmọ ilé orí pásítọ̀ tó bá wọ́n ṣe bóyá. Èyí tájọ bẹ́ẹ̀ fún èrè onídìjú, orí tó bá dìjú ọ̀rọ̀ tó lè bẹ́ẹ̀ yíyan. Ó láti máa rántí pé fúra lùkọ́. Ó láti ní lọ́kàn pé èrè lè ké òun jẹ. Ògùn bàbá pẹ́, olúńlọ́yọ̀. Bọ́dà kankan mi. Ọmọ mi ní. Ọ̀rọ̀ sílá ìbí ọláyé. Ọmọ mi ní. Ọmọ ọ̀gá mi ní. K1 the ultimate. Ọmọ ọ̀gá wa K1 the ultimate. Àmọ́ ọmọ tèmi ní tipẹ́tipẹ́. Àmọ́ ọmọ tèmi ní tipẹ́tipẹ́. Aláṣọ àfíìsì. Làbáìkà ọwọ́ mi ló dàgbà sí. Ìlẹ̀kẹ̀ mi ọmọ le.
èmi mo ní kókó ńbàdàn kó máa bọ̀ lọ́mọ lè kúlẹ̀ àbákalà bí ojú wa látàrí kò sí nǹkan kan bá ṣe tájú tó ń mí náà bù ló ṣe àìdí náà bù mí tó wó òyìnbó alágbó rẹ̀ sí mi èèyàn ọlọ́mọ kẹfẹ́ èkó ṣe ọlọ́tàmọ́lì ẹ̀yà nìbàdàn àìdí náà bù ló ṣe tájú kíkẹ́ ni wọ́n pè òyìnbó lóko àríkẹ́ kààrọ̀ ọ̀jọ́ kíkẹ́ kẹ́ni ọmọ lè gbọ́ná débi tòde o. ọmọ ọ̀tá ni ẹ kẹ́mi ọmọ ọ̀tá ni ẹ ọmọ ọ̀tá gidi ọ̀ríjínà ọmọ ọ̀tá gbọ́dọ̀ débi tòde o. ìdánwò máa sọ débi tòde tí wọ́n máa sọ aláṣọra àti mẹ́lẹ̀kẹ́ àṣọlẹ̀ inú àjò ọmọ ṣètòrò fi ṣì lòdì tòde o. lòdì tòde o. kúlẹ̀ bọ́ọ̀lì wíwá ìyọkọ̀ àlùjọ ìlú àgbẹ̀dẹ lẹ́sí balẹ̀sí ẹtọ́jú ikọ̀ ọ̀ṣun kí ló ṣe yí kan. ebele tasara alájọ lásìkò èèyàn olólo ìwà wúkìlẹ́kọ̀ adédìbò eléko gbogbo ìbàdàn. wíwá ìyọkọ̀ àlùjọ ìlú àgbẹ̀dẹ lẹ́sí torí orí ti ibà ẹ̀ ní ẹ̀ orí ti ibà ẹ̀ ní ẹ̀ ọ̀gá gbogbo àdúgbò ìgbà jẹ́ omi ọ̀la alájọ tìbí eléko. orí ti ibà ẹ̀ ní ẹ̀ orí ti ibà ẹ̀ ní ẹ̀ ọ̀gá gbogbo àdúgbò ìgbà jẹ́ ọlọ́dà náà sọ̀rọ̀ gbogbo ìbàdàn bàbá ọpẹ́. àwọn tàkúrẹ́ olú ọmọ gbogbo tàkúrẹ́ àwọn tàkúrẹ́ kò ọ̀dọ́ sọ ọmọ òṣèlú gbólú ó yá dòró dòró dòró. èjì àfíìs onímọ̀ọ́lù aláṣọ àfíìs oníwòlé lẹ́kọ̀ọ́. dòró bùsù ilẹ̀ ìlànà. oníwòlé lẹ́kọ̀ọ́ èyí lẹ́kọ̀ọ́ náà. olú ọmọ gbogbo tàkúrẹ́ Ọbásanjọ́. èèyàn kẹ́mọ̀ tẹ bàtà yìí ló ṣe oníwòlé lẹ́kọ̀ọ́. èèyàn kẹ́mọ̀ tẹ bàtà yìí ló ṣe. dòró president 30 million gang 30 bg àwọn orílẹ̀ wa náà kúlà àwọn balosin tọ́jú Daniel pa ọ̀gá èèyàn gúnlẹ̀ àbákàrà gbé o ẹ tọ́jú nígbò ẹ bá tọ́jú nígbò ọmọ ṣe àwọn ikò ẹ bá tọ́jú ikò ọmọ ṣe ètò gúnlẹ̀ bọ́ọ̀lù àlàbò bá wá dá olú ọmọ ta kò wúrẹ́ èèyàn jí bá